kélédùà máma jẹ́ àfàìsàn lògbà òun náà ni àdúrà tí gbogbo àwọn ọmọ ẹ̀dá ádámọ̀ ń gbà tó èyí ni ohun tí ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré wa tórúkọ rẹ̀ ń jẹ́ Yomi Fabiyi tó fi léde wípé òun lè má pẹ́ kú o ìdí sì ni èyí látàrí àìsàn tó ń bá a fínra àti wípé irú ipò wo gan-an ni òṣèré yìí wà lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí tọ̀ odidi ọmọ 10 òun ni mo bí ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni ìyá wọn èyí ni ohun tí ọ̀kan lára àwọn àgbà òṣèré wa ìyẹn Délé Odùlé tó fi léde ọ̀rọ̀ yìí ó sì ti wá da gúgúrú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu tí wọ́n sì ti ń rún wọ̀mùwọ̀mù lórí ayélujára báyìí Tọ́lá Ọládòkun tóun náà jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré tí gbogbo àwọn ènìyàn sì fẹ́ràn dáadáa òun ló máa fi àṣírí yìí síta wípé ìdí nìyí tóun ò fi bá Fúnkẹ́ Akíndélé ṣe eré mọ́ èyí sì ni àwọn àṣírí tó tú nípa rẹ̀ ògògó òun náà wà lórí ìdùbúlẹ̀ àìsàn gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ tó èyí sì ni àwọn nǹkan tí àwọn olólùfẹ́ rẹ̀ àti gbogbo àwọn òṣèré pátápátá tí wọ́n gbìmọ̀ láti ṣe fún èyí wá ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu kódà wọn ò tiẹ̀ lè fi sínú Tóyìn Abraham tóun náà máa ń jẹ́ oversabianti tí àwọn olólùfẹ́ rẹ̀ sì nífẹ̀ẹ́ sí dáadáa òun náà ti bọ́ sórí ayélujára láti wá máa gbé àwọn olólùfẹ́ rẹ̀ ní gógó àti gbé wọn débẹ̀ wípé òun gbé eré kan bọ̀ ní sinimá ní December èyí sì ni ohun tó sọ nípa eré ọ̀hún Fúnkẹ́ Akíndélé náà ò gbẹ́yìn òun náà ní òun gbéré kan bọ̀ ní December 11 èyí sì ni ohun tó ti wá fà láàrin àwọn méjèèjì báyìí ó ti wá ṣẹlẹ̀ o Kamo State látàrí ọ̀rọ̀ tó sọ lórí ayélujára Lizzy Anjorin mà ti bẹ̀rẹ̀ sí ní wọ̀ kódà ó ti di fàǹfà láàrin àwọn méjèèjì báyìí ó wá kù ẹni tí yóò bá wọn parí rẹ̀ èyí sì ni ohun tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ lórí ẹ̀ báyìí gbogbo ẹ̀ pátápátá ohun lèmi á máa gbé yín débẹ̀ ní orí ìròyìn tòní ẹ rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ mùkúnnú àti ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé àwa ò ní jẹ́ kí etí yín ó di sí i tọ̀ níṣe ni agbọ́ tí Lizzy Anjorin tó bẹ̀rẹ̀ sí ní fọ́n tata lórí ayélujára ǹjẹ́ ẹ gbọ́ ta ló tún bá wí ṣé ẹ mọ̀ wípé kò lè ṣàìmá sọ̀rọ̀ lórí ayélujára nítorí pé níṣe ni kò lè má gbé àwọn olólùfẹ́ tiẹ̀ débẹ̀ èyí náà ni làbárí tó mú orúkọ Kamo State sẹ́nu látàrí ọ̀rọ̀ kan èyí tí Kamo State tó sọ lórí ayélujára tó bẹ́ẹ̀ bá gbàgbé wípé Kamo State gan òun gan ti kúrò ní ẹgbẹ́ àwọn adẹ́rìn-pòṣónú nìkan báyìí òun gan ti fẹ́ gbére lọ sí sinimá ìyẹn ní September èyí tá à ń wò lọ́ọ̀kan yìí ni ó bá sọ wípé ló bá bẹ̀rẹ̀ sí ní sọ lórí ayélujára ló sì ń kéde àwọn eré ọ̀hún tantantan sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ létí wípé star lọmọ látilẹ̀ òun náà ni ó ń gbé lọ sí orí sinimá ní September èyí tá à ń wò lọ́ọ̀kan yìí bẹ́ẹ̀ la ṣe rí tó fi ìwé ìpè tó fi ránṣẹ́ sí Ìyábọ̀ Òjó gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe mọ̀ wípé Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó wọn kì í rí mi ara wọn láàtàn ó lágbára o bó ti wá fi ìwé ọ̀hún ránṣẹ́ sí i ló bá tún bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ gbá nídìí wípé tẹ́ ẹ̀ bá ti wá ẹ̀yin lẹ̀ jẹ́ kó dára nítorí pé ṣe mọ̀ pé ẹ̀yin náà lẹ máa ń fa gbogbo nǹkan lórí ayélujára bí nǹkan ò bá dá ẹ̀yin náà ni bí eléyìí bá mẹ́hẹ̀ ẹ̀yin náà ni bẹ́ẹ̀ ni àtìrí tó fi ọ̀rọ̀ yìí sí orí ayélujára èyí ló mú kí Lizzy Anjorin kó máa tú bí ìṣèbé wípé ṣé àwọn ń ṣeré lórí ayélujára ló rò pé ni àbí níṣe ni àwọn kan ń parọ́ mọ́ àwọn èèyàn ṣé kò ṣe bẹ́ẹ̀ òun ni àwọn ń sọ ni èyí mà ní ọ̀rọ̀ tí Lizzy Anjorin fi léde ló bá tutọ́ sókè ló fojú gbà o ló bẹ̀rẹ̀ sí ní wọ́ Kamo State lórí ayélujára pé ohun tóun ó fojú rẹ̀ rí òun ó fojú rẹ̀ hàn màbo èyí náà ni ohun tá a rí gbọ́ nípa Lizzy Anjorin àti Kamo State tó ń ṣẹlẹ̀ lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí bí a ti ń sọ̀rọ̀ yìí tó ó wá ti ṣẹlẹ̀ ó bẹ́ẹ̀ bá gbàgbé wípé Fúnkẹ́ Akíndélé ó fi gbàjarè léde pé òun ń gbé eré bọ̀ wá sí sinimá ìyẹn ní December 11 ní inú ọdún tí a wà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bí ìṣe rẹ̀ ni a máa gbé eré lọ sí sinimá ní gbogbo àwọn December láti mú kí àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n rí ojú fún lóúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà la ṣe tún wá rí ó ti wá di woro sí woro láàrin àwọn fáǹsì Fúnkẹ́ Akíndélé àti
àti ti Tóyìn Abraham báyìí o, nítorí wípé àwọn méjèèjì níṣe ni wọ́n ti ń fúnra wọn ní give and take lórí ayélujára, nítorí wípé Tóyìn Abraham náà bá bọ́ síta olóhùn náà ń gbéré bọ̀ wá sí sinimá ní àwọn olólùfẹ́ àwọn méjèèjì ni wọ́n bá jáàmù ara wọn o, làwọn méjèèjì ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ wípé kí Tóyìn kó fún wọn tán jàre, nítorí wípé òun náà ló mọ̀ ọ́ ṣe, kò sì sí ẹni tó lè gbà lọ́wọ́ rẹ̀. Báyìí la ṣe rí táwọn ọ̀rọ̀ yìí tó ṣe ń lọ rántó lórí ayélujára, ṣùgbọ́n pabambarì bẹ̀ wá ni wípé níṣe ni Tóyìn Abraham ló fi àwọn olólùfẹ́ rẹ̀ sí suspense ló máa gbé wọn ní gógó síbẹ̀. Ó ní òun ò ní tí ì sọ àkòrí eré tí òun ń gbé bọ̀ wá sí sinimá ní December yìí. Èyí náà sì ni ohun tí àwọn olólùfẹ́ rẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní fọ́nu lórí ayélujára sí wípé kó má tí ì sọ, kó fi pamọ́, torí wípé kí ni òun àbá fi pamọ́ báyìí òun náà ní máa ń níyì tó. Òun náà ni ohun tá a rí gbọ́ tá a ní amúwá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo. Bó ti ń ṣẹlẹ̀ gangan òun ni mo ṣe ń gbé yín débẹ̀ yẹn. Ó wá ṣẹlẹ̀ o, ọmọbìnrin tí gbogbo wa mọ̀ dáadáa, ìyẹn Tọ́lá Ọládòkun táwọn olólùfẹ́ máa ń pè ní àǹtí Tọ́lá, òun náà ló mà ti bọ́ sórí ayélujára báyìí. Bẹ́ẹ̀ bá ti gbàgbé ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ kí n rán yín létí wípé ṣé ẹ mọ̀ wípé Tọ́lá Ọládòkun yìí ó jẹ́ ẹni tí ó mẹkún sùn dáadáa nínú eré. Kódà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe, ó ní òun ti ṣeré kan rí tó yẹ pé ẹ̀wọ̀n tiẹ̀ sọ pé kóun sunkún bẹ̀, ṣùgbọ́n bóun ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òun lòun ti ń sunkún. Lẹ́yìn ìgbà táwọn tún wá ṣeré tán, omi ẹkún ọ̀mọ̀ dà níṣe lòun mọ̀ má mi kàn níbi tí òun sunkún dé. Òun wá nílò láti wọ balùwẹ̀ lọ láti kọ́kọ́ lọ domi sórí kó tó di wípé ara òun balẹ̀, torí pé òun sun ẹkún náà tó sì tẹ́ òun lọ́rùn dáadáa. Èyí ni láti fi hàn fáwọn olólùfẹ́ rẹ̀ wípé ó rọ̀ lọ́rùn dáadáa, kì í sì ṣe wípé bóyá ó máa ń fi nǹkan sójú kí omi ẹkún ó lè wá. Èyí ni wípé tálẹ́ǹtì tiẹ̀ ni wípé kò sunkún. Àwọn èèyàn kan wà bẹ́ẹ̀. Òun ní a sì wá tún rí wípé ṣé ẹ mọ̀ pé ó bá Fúnkẹ́ Akíndélé ó bá ṣeré àgàgà nínú Jennifer. Òun ló ṣe ìyá fún Fúnkẹ́ Akíndélé níbẹ̀ tó. Bó ti wá jẹ́ yìí, òun náà ní bó onírú èèyàn báyìí á ti wá sọ wípé ìdí nìyí tóun ò fi bá Fúnkẹ́ Akíndélé ṣeré mọ́ṣẹ́ mọ̀ wípé Jennifer gan ó jẹ́ eré kan tó lámìlaka nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn eré orí ìtàgé Nollywood. Ó lágbára o, ló bá fi gbàjarè léde wípé ní bóyá nítorí wípé òun ń bá Tóyìn Abraham ṣe eré papọ̀, òun náà ni ó jẹ́ kí àwọn èèyàn tún máa gbèpò yẹnu wípé òun ló jẹ́ kí Fúnkẹ́ Akíndélé kó má bá òun ṣiṣẹ́ papọ̀ mọ́. Ṣé mọ̀ wípé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin ìgbà kan tí wọ́n ní Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham ó di woro sí woro láàrin àwọn méjèèjì, ṣùgbọ́n a tún gbọ́ wípé wọ́n ti parí ìjà wọn. Ṣùgbọ́n eléyìí náà tún ni a tún rí gbọ́ lórí ayélujára wípé Tọ́lá Ọládòkun ó fi gbàjarè síta wípé òun ò ìdí nìyí tí òun ò fi bá Fúnkẹ́ Akíndélé ṣeré mọ́. Ó ní eré kan wà tó yẹ kí òun ó bá ṣe, tó yẹ kí òun ó kópa nínú rẹ̀, tó sì ti pé òun sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ní lójú ọ̀nà òun tóun wà lóko eré sí ibòmíì tí kò tí ì pé ọjọ́ tí ó yẹ kí òun ó ṣe eré ọ̀hún tóun wà lórí ní oko eré ibòmíì. Ibẹ̀ ni Fúnkẹ́ Akíndélé ti pè òun, tóun sì sọ fún wípé òun wà ní oko eré mìíràn tí òun ò sì lè dá lóhùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní ṣùgbọ́n nígbà tí àkókò tó yẹ kí òun ó bá kópa nínú eré Jennifer yìí tí ó ń tẹ̀ síwájú, ó ní kò sí ipa òun níbẹ̀ tí ó sì kí òun dáadáa. Ó ní kò fi ṣe ìjà fóun pé òun àti Fúnkẹ́ Akíndélé sì ní àkòsí ìjà kankan láàrin àwọn o. Kódà bí ìyá sọ́mọ òun náà ni àwọn ti máa ń ṣe ní oko eré, wípé gbogbo iye tí ó bá sì wù òun ni ó máa ń fún yàn, pé kì í là lé Fúnkẹ́ Akíndélé lọ́wọ́. Èyí náà ni àwọn ọ̀rọ̀ tí Tọ́lá Ọládòkun, ìyẹn àǹtí Tọ́lá, tí wọ́n sọ lórí ayélujára fún àwọn tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún wọn. Ó ti wá ṣẹlẹ̀ ó délé òdùlé tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa. Ó lágbára oníṣe ni ó fi gbàjarè síta báyìí níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní ṣe fún un, tó sì sọ wípé ó díndín ọmọ 10 òun ni òun bí, ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyá wọn. Èyí ló da gúgúrú sáwọn èèyàn lẹ́nu tí wọ́n sì bẹ̀rẹ̀ sí gbèpò yẹnu pé bó o ní odidi gbajúmọ̀ báyìí á ṣe bí ọmọ 10 tó wá jẹ́ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyá ọ̀kọ̀ọ̀kan wọn. Kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tó dé? Òun náà sì ní délé òdùlé ní láti fún wọn lésì pé kò sí ohun tuntun kan lábẹ́ ọ̀run
ọ̀run. Àkàìmọye àwọn tó tún jẹ́ gbajúmọ̀ míì náà táwọn náà tí wọ́n ti ẹkú tó ń ṣe eléré orí ìtàgé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ní ju ìyàwó kan lọ wípé ṣe bí ọmọ orílẹ̀-èdè Áfíríkà òun ni òun kò sí nǹkan tó burú níbẹ̀, òun ní láti fẹ́ ìyàwó bó bá ti wu òun àti bí ọmọ bẹ́ẹ̀. Àwọn èèyàn náà sì sọ pé òótọ́ ló sọ níwọ̀n ìgbà tí kò bá ti lọ sí ilé ẹnikẹ́ni ya ojúlé ẹnikẹ́ni kiri láti tọrọ ohun tí yóò fi bọ́ àwọn ọmọ òun, kò sí ohun tó kan ẹnikẹ́ni níbẹ̀, àti wípé bó bá ti wù ní báyìí òun láti ṣèmọ̀lẹ̀ ẹni. Òun náà ni ọ̀rọ̀ tí òun lọ́rọ̀ tó lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí. Èyí sì ni èsì tí Délé Òdùlé gangan fúnra rẹ̀ tó fọ̀ lórí ọ̀rọ̀ náà. Ẹ̀yin náà ti wá gbọ́ ohun tí wọ́n ṣe fún Ògògó, ìyẹn ọ̀kan lára àwọn àgbà òṣèré wa ní ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ bá ti ń sọ láti nǹkan bí ọjọ́ díẹ̀ sẹ́yìn báyìí wípé Ògògó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tó sì jẹ́ pé gbogbo àwọn ọmọ Nàìjíríà pátápátá gbogbo wọn náà wọ́n ti dìde àdúrà tí wọ́n sì ti wọlé àdúrà ti Ògògó wípé ohunkóhun kò ní í ṣe àti wípé kò ní kú ikú kíkú kan. La bá rí gbogbo àwọn àgbà òṣèré àti àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ òṣèré mìíràn gan táwọn náà kóra wọn jọ o náà bá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà gbáǹkọ fún Táíwò Hassan ìyẹn Ògògó, tí wọ́n kóra wọn jọ tí wọ́n ṣàdúrà fún wípé àníṣe kò sí ohun burúkú kan tí yóò ṣẹlẹ̀ sí Táíwò Hassan ìyẹn Ògògó. Èyí náà la rí ìwà ìfẹ́ tí wọ́n hù sí Ògògó yìí. Eléyìí lágbára lọ́pọ̀lọpọ̀, kódà níṣe ni wọ́n gbárùkù tí tó jẹ́ wípé níṣe ni ó jẹ́ àríkọ́gbọ́n fún àwọn ẹlòmíràn gan, tó sì jẹ́ pé ó dá àgbàdo sí àwọn ènìyàn lẹ́nu tán sì ń rún wọ̀mùwọ̀mù wípé àṣé àwọn èèyàn lè gbárùkù tìyàn báyìí. A jẹ́ wípé ìfẹ́ òtítọ́ òun náà ni àwọn wọ̀nyí ni wọ́n ní sí Ògògó, léyìí tí ó jẹ́ wípé níṣe ni wọ́n pe àpéjọpọ̀ láti gbàdúrà àti láti wólẹ̀ àdúrà fún Ògògó Táíwò, a sì gbàdúrà fún wọn wípé kí Ọlọ́run kó mú wọn láradá ní kíákíá. Ẹ̀yin náà ẹ bá wa kọ sí abala àríwísí wípé kí Elédùà kó máa mú wọn láradá ní kíákíá, kí àdúrà àwọn olólùfẹ́ wọn kó má lọ lásán lórí tiwọn. Òun náà ni àdúrà tí gbogbo àwọn ènìyàn ń gbà pátápátá lọ́wọ́ bí a ti ń sọ̀rọ̀ yìí. Yomi Fabiyi tó wá jẹ́ ọ̀kan pàtàkì àti ọ̀kan gbòógì lára àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa, òun náà ti fi gbàjarè léde báyìí pé òun lè má pẹ́ kú o. Èyí sì ni ìdí tó jẹ́ kó sọ bẹ́ẹ̀, látàrí àìsàn kan tó ń bá a fínra ni. Báwọn èèyàn ti wá gbọ́ ọ̀rọ̀ yìí tó bọ́ sórí ayélujára tí ó sì bẹ̀rẹ̀ sí ní sọ báyìí, òun náà ni àwọn náà bẹ̀rẹ̀ sí fún lésì wípé kó má sọ bẹ́ẹ̀, kò sí ohunkóhun kan tí yóò ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Yomi Fabiyi ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórílẹ̀-èdè Nàìjíríà yìí, ó sì jẹ́ pàtàkì ní agbo òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá náà. Ó jẹ́ èèyàn pàtàkì dáadáa. Yomi Fabiyi wá sọ síwájú pé ìdí náà nìyí tóun náà fi ń ṣe gbogbo ohun tí òun lè ṣe láti ran àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́, nítorí wípé àsìkò tí òun wà láyé yìí ó yẹ kí wọ́n nípa òun. Àìmọye àwọn ènìyàn tó ti kú tó yẹ pé wọ́n ti rántí wọn fún ohunkóhun. Ó ní ṣùgbọ́n òun ò wá gbọ́dọ̀ kú lásán bẹ́ẹ̀ kí wọ́n má máa rí ipa òun tàbí kí wọ́n má máa rántí òun fún nǹkan kan. Òun náà ni ìdí tóun fi ń ṣe gbogbo àjàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn yìí. Tó àìsàn wo gan ló wá ń ṣe Yomi Fabiyi tó jẹ́ kó sọ irú ọ̀rọ̀ báyìí síta? Ó mà ní ẹ̀jẹ̀ ríru òun ló ń bá òun fínra. Láwọn èèyàn bá gbọ́ ni wọ́n bá tún tókè náà fojú gbà á, náà bá sọ wípé ẹ̀jẹ̀ ríru kì í sábà pààyàn tó bá ti jẹ́ wípé wọ́n tọ́jú rẹ̀ dáadáa, nítorí ìdí èyí ìtọ́jú tó péye òun náà ló nílò, kì í ṣe wípé kó wá máa ro ikú síra rẹ̀. Èyí náà ni ọ̀rọ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbà nímọ̀ràn fún wípé kó má máa sọ irú ọ̀rọ̀ báyìí mọ́, nítorí wípé ó léwu lọ́pọ̀lọpọ̀. Ṣé ẹ mọ̀ wípé ahọ́n wa yìí ó lágbára lọ́pọ̀lọpọ̀? Èyí náà ni ohun táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń sọ lórí ayélujára báyìí, tí wọ́n sì ń gbà nímọ̀ràn wípé kó má sọ irú ẹ̀ mọ́, kó sì má daṣọ irú ẹ̀ ṣòro mọ́, nítorí wípé kò sí ikú kan tí ó pẹ̀tà lójúran. Òun náà ni ohun tá a rí gbọ́, tá a ní amúwásétì gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Tó kò ní ju báyìí lọ lórí ìròyìn tòní o. Wọ́n ní kì í dùn kó pọ̀, ṣókí báyìí òun náà lọ bí oge. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àwa náà tá a mú ròyìn náà wá fún yín, a ó máa rí yín bá ní gbogbo ìgbà, a ò sì ní ṣaláwàtí ara wa. Ó dìgbà kan náà o, ó dàbọ̀.